bóyá ní ìjẹta àbí ìjẹrin ìwé ìròyìn Daily Post gbé ìròyìn kan pé ìjọba láti iléeṣẹ́ ààrẹ pé ìjọba ò ṣetán, àwọn ò dẹ̀ ní ṣe mọ́ láéláé pé káwọn máa sanwó ìtúsílẹ̀ ransom fún àwọn agbésùnmọ̀mí kankan tàbí afẹ̀míṣòfò. ọ̀rọ̀ yìí dáa gan. bákan náà inú ẹ̀ náà ni wọ́n ti ní ìgbésẹ̀ létí wa o fún ìdẹranjẹ àti forest guard tí kì í bá ti ṣe ọmọ onílùú, ìyẹn aṣọ́gbó. ìròyìn yẹn dáa gan o, ìròyìn yẹn dáa gan. allegedly defence minister ni wọ́n ló sọ, ló gbẹnu ìjọba sọ, àtẹ̀jáde yẹn jáde látọ̀dọ̀ ìjọba àpapọ̀ tí mo sì rí fọ́tò defence minister ń bẹ̀, ò ní wò lẹ́gbẹ̀ẹ́ mi. No ransom payment again to bandits, terrorism and so. ṣe rí bí ẹ mọ̀ wò pé kí ni mò ń sọ, ṣé kò dáa ni? ó dáa tí àtẹ̀lé òótọ́ tó bá tẹ̀lé tí kì í ṣe ẹ̀nà. ìjọba ti sọ tiẹ̀, aláṣòfin, alẹ́ agbófinró, àdúrà táwa ń gbà sọ́lọ̀ ni pé kọ́lọ̀ ń jẹ́ kófin kó máa ṣiṣẹ́ lórílẹ̀‐èdè yìí, kó máa ṣiṣẹ́ fún àwọn alágbára, kó máa ṣiṣẹ́ fún aláìléèyàn nìkan. torí látijọ́ tí wọ́n ti ń sọ̀rọ̀ àwọn darandaran, kí n má dárúkọ ẹgbẹ́ kan pé Miyetti Alabi nǹkan kan, àwọn darandaran generally, torí wọ́n ti jáde wọ́n ní àwọn kan ìṣọmọ ẹgbẹ́ àwọn. látijọ́ tí wọ́n ti ṣòfin fún àwọn ọmọ ẹgbẹ́ àti àwọn tí ń ṣe ọmọ ẹgbẹ́ darandaran, tí wọ́n ṣòfin fún darandaran generally pé kán lọ kó ìbọn ọwọ́ wọn lẹ̀, àti tó yẹ pé wọ́n ti kó wá kí wọ́n kó síta kán sì fojú wọn hàn. bí wọn bá wá lè fojú wọn hàn, kán jẹ́ ká mọ̀ wípé wọ́n ti gba ìbọn lọ́wọ́ wọn o, wọ́n ti kó ìbọn ọwọ́ wọn wá o. ṣe ẹ̀gbọ́n yẹn kán béèrè bí ìbọn ṣe dọ́wọ́ wọn, àtúnṣọ yẹn o. tẹ́rù bá wá ń bà wọ́n láti kó ìbọn wá, tí wọ́n dẹ̀ tún gbé ìbọn yẹn da ẹran kiri, tí ẹ sì tún lè máa fi fa wàhálà káàkiri, tíjọba sì sọ wípé wọ́n ti gbẹ́sàn lé ká máa dẹran káàkiri, wọnú oko olóko, dẹran ibi tó wà, fẹ́ràn lóúnjẹ ibi tó wà, ṣùgbọ́n tí ò rí bẹ́ẹ̀, who is fooling who? ṣófin ni kò ṣiṣẹ́ ni àbáwọn agbófinró ni wọn ò ṣiṣẹ́, àbí ìjọba ni ò fòǹtẹ̀lú tẹ́kàn sọ lẹ́nu nítorí òṣèlú? ẹ jẹ́ á mọ̀ bí à ń lọ, ẹ jẹ́ á mọ̀ nǹkan tá à ń ṣe. inú wa máa ń dùn, inú aráàlú máa ń dùn tí wọ́n bá gbọ́rú ìròyìn bẹ́ẹ̀ àti irú òfin bẹ́ẹ̀ látọ̀dọ̀ ìjọba, ṣùgbọ́n inú wọn máa ń bàjẹ́ tí wọ́n bá rí ìrírí míì, pàápàá jùlọ ẹni tó hùwà tí ó against òfin tó yẹ kófin gbé, tí wọ́n wá tún wá mú dé ibùdó ibi tó yẹ ká ti lo òfin yẹn fún, tó tún wá ṣe bẹ́ẹ̀ lọ tí ò sí ìjìyà kankan. ẹni tó fìyà jẹ̀yàn lónìí tọwọ́ òfin ò tó, yóò fi jẹlòmíì lọ́la. bó wàá la ṣe ní orílẹ̀-èdè yẹn ó rọrùn? ẹ má jẹ́ ó jọ́rọ̀ ẹnu, ọ̀rọ̀ yẹn dáa púpọ̀. ẹ jẹ́ káwọn èèyàn ó bẹ̀rẹ̀ sí ní rí ìgbésẹ̀, pàápàá jùlọ lórí àwọn darandaran yìí, lórí ti àwọn aláyé mi tí wọ́n máa ń gba ransom, àní kó sí wọn lọ́wọ́ o, lágbára Ọlọ́run, lágbára Olódùmarè. tíjọba ò bá san ransom mọ́, bó lọ́wọ́ ò ṣe tó àwọn tó ń sponsor wọn, torí bọ́wọ́ ò bá tó àwọn tó ń sponsor wọn, wọ́n á sì wọ́n jíyàn gbé, wọ́n á máa jíyàn gbé, wọ́n á máa fẹ̀mí àwọn èèyàn ṣòfò. kì wá ṣe torí owó ransom yẹn nìkan mọ́ báyìí, ṣebí wọ́n ní wọ́n rí títọ́mù àbí nǹkan lára àwọn resources tí wọ́n torí ẹ̀ pa àwọn èèyàn káàkiri, wọ́n ní rí tírélà bíi mélòó kan gbà ní Kwara, lára lithium àbí lára nǹkan tí wọ́n fi ń pa àwọn èèyàn nù. ọ̀rọ̀ pẹ́ ẹ̀ ní san ransom nìkan kọ́ mọ́, irú eléyìí tó ṣẹlẹ̀ tí
ojú dẹ̀ rí, ká sọ pé ẹ mọ̀ tẹ́lẹ̀ pé wọ́n ń wa àwọn olórí kóòsà kan, wọ́n ń lo àwọn tẹ́rọ́rìstì yìí, àwọn báńdíìtì yìí láti lé àwọn èèyàn kúrò ńlùú níbi tí àwọn nǹkan yẹn wà láti lè máa ráyè kó. Kápẹ́ ẹ̀ mọ̀ ẹ̀ sì gbọ́ tẹ́lẹ̀, ẹ̀ sì mọ̀ ń pa ẹ̀. Àṣírí ti tú, gbogbo ayé ti rí. Kí ni ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé? Ẹ mọ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àsan ransom nìkan mọ́, ní kẹ́ ẹ san ransom o. Inú wa dùn, ṣùgbọ́n èèyàn wa ò ní kó sí wọn lọ́wọ́ tọmọtọmọ. Ọlọ́run á máa fàbọ̀ ẹ̀ bò wá. Kí ni ìgbésẹ̀ tẹ́ ẹ fẹ́ gbé lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n mú ní Kwara yìí? Ǹjẹ́ ẹ tọpinpin? Ǹjẹ́ ẹ ṣèwádìí? Ṣáwọn alágbára ló wà ńbẹ̀? Ṣáwọn ará òkè òkun ló wà ńbẹ̀? Ṣáwọn ara wa ló wà ńbẹ̀? Ṣé bí àṣírí àwọn tó ń sponsor, torí irú wọn yẹn náà ara àwọn sponsors ni. Òfin kan náà ló yẹ kí wọ́n gbé wọn, kí wọ́n fi gbé wọn. Ṣérú àwọn tó wá ń sponsor yẹn, tẹ́ ẹ̀ bá dárúkọ tàbí kẹ́ ẹ fọwọ́ òfin gbé wọn, báwo ni gbogbo kìíní ṣe fẹ́ stop? Àgbọ̀ nǹkan kan pa yẹn, ọ̀rọ̀ àsan ransom, ìjọba ò ní san ransom mọ́ lẹ́yìn sọ. Kìíní yóò dẹ̀ dáwọ́ dúró. Ayé fẹ́ràn kẹ́ ẹ mọ́ san ransom, ṣùgbọ́n ayé ń retí ọ̀nà tí ọwọ́ gbà fi tó àwọn tó ń sponsor wọn dórí gúnmí tó ń ṣe agbódegbà. Ẹ máa kó tán. Ẹ jẹ́ ká yé orí kán ríṣẹ́ yín. Ṣé ká sọ tòótọ́? Bàbá wa Christopher Musa retired, Minister ètò ààbò. Ayé fẹ́ràn yín. Ẹlẹ́dàá yín ò ní gbàbọ̀dè. Àwọn nǹkan kọ̀ọ̀kan wà bẹ́ẹ̀ bá ní lọ́kàn láti gbàbọ̀dè, yóò jọ àbọ̀dè fọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Tẹ́ ẹ̀ bá ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe lásìkò tó yẹ kẹ́ ẹ ṣe. Ẹ̀yin ti débẹ̀ báyìí, ìtẹ́ ẹ bá ṣe láyé máa sọ. Lóòótọ́ ẹ kì í ṣe ọmọ àlè, ọmọ ọkọ nìyí. Yóò nira díẹ̀ láti gbógun ti àwọn tó fẹ́ súnmọ́ra yín. Ṣùgbọ́n bàbá wa Bọ́lá Ahmed Tinubu, àwọn ni ká sọ fún un pé tó bá kọ wájú sí wọn kan ta, tó bá kọ̀yìn sí wọn kan ta, tó bá kọ àwọn nìkan kan tìrò ara wọn pa. Onílùú ò ní fẹ́ ó tú. Bọ́rọ̀ bá dojú ogun, ọmọ ìyá kì í fẹ́ dojú ìbọn kọra wọn o. Ẹ san ransom mọ́, agbọ́ ó sì dá. Ṣùgbọ́n kí ló ń ṣẹlẹ̀ sáwọn sponsors? Àtẹ̀jáde tó jáde láti iléeṣẹ́ ààrẹ yìí, àní yé máa béèrè. Tá a bá ti ń gbọ́ ìró ìdùnnú látọ̀dọ̀ yín, látò máa rán yín létí tó ń ba aráàlú nínú jẹ́, kí ìró ìdùnnú wa ó lè bá a pọ̀ sí. Èsì la fẹ́. Àwọn sponsor tí wọ́n ti gbórúkọ wọn jáde ń gbà kan, níbo ni wọ́n wà? Àwọn bíi 5 tí wọ́n fọwọ́ mú nígbà tí ọwọ́ tó nígbà ọwọ́ massacre láyé Akérédolú olóògbé, níbo ni wọ́n wà? Kí ló ṣẹlẹ̀ sáwọn tó ń sponsor wọn? Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. I appreciate ìjọba yín o. Bàbá wa Christopher Musa, we appreciate you. Bàbá wa Excellency Bọ́lá Ahmed Tinubu, we appreciate you. Gbogbo panels ní pátápátá, gbogbo àwọn tó ń bá yín ṣiṣẹ́, I appreciate yín. Pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí, a rí pé nǹkan wálẹ̀ díẹ̀díẹ̀, bó tẹ̀ jẹ́ pé àwa ara wa náà là ń ṣera wa. Àwọn tó yẹ ó wálẹ̀ ń bò mí ò wálẹ̀. Àwọn èèyàn ń sọ pé owó tó ń san lórí tí wọ́n fi ń clear ọjà ó ti pọ̀ jù. Ẹnu aráàlú sọ́dọ̀ ìjọba ni wá, etí ìjọba sọ́dọ̀ aráàlú ni wá. Àwa ò jẹ́ kẹ́ ẹ mọ tá à ń gbọ́, kì í ṣe láti fi bàjọba tàbí láti fi borílẹ̀-èdè jẹ́. Àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú yín tí wọ́n súnmọ́ aráàlú, ọ̀pọ̀ wọn lè má bá yín sọ òótọ́ ọ̀rọ̀. Kán máa ṣe máa jó lọ mò ń wẹ̀yìn, àbí kán máa sọ wípé kò sí wàhálà, ìlú wà òkè. Nígbà ayé Àbáṣà, ibi tí wọ́n sọ fún ló ń gbọ́, ṣóbọ̀ ọ̀tà ni. Bàbá wa, Ọlọ́run rán yín wá láti wá ṣe àtúnṣe àti àtúntò sí orílẹ̀-èdè Nàìjíríà. Kò rọrùn, iṣẹ́ tó le ni o. Ṣùgbọ́n torí pé ẹ jẹ́ ọmọ olódó orin, Ọlọ́run wá lo oríkì yẹn, ó fi olódó dẹni yín.
but idẹ náà tá à ń sọ yìí Ọlọ́run tún sọ di irin mọ́ yín lọ́wọ́, wá lò ẹ fi ń ṣẹ́gun ọ̀tá. Ẹ wo ìbẹ̀rẹ̀ ìgbésí ayé yín bẹ́ẹ̀ ṣe ń ṣẹ́gun bọ̀, ẹ má jẹ́ kẹ́rù bà yín, ẹ máa tún ṣẹ́gun eléyìí. Ẹ jọ̀ọ́ sà, ẹ jọ̀ọ́ mà, ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá bàbá wa Bọ́lá Ahmed Tinubu ṣiṣẹ́ Excellency, tẹ́ ẹ bá ti jókòó, ẹ jẹ́ kán máa mọ̀ wípé kò sí tó yẹ kó máa jẹ́ repentant Boko Haram. Ṣé repentant Boko Haram, repentant ISWAP, repentant ICIC, ṣé wọ́n lè mú peace wá ni? Ṣé wọ́n lè sinmi terrorism ni? Ṣé wọ́n lè sinmi ìjínigbé ni? Ṣé wọ́n lè mú Nàìjíríà sún síwájú ni? Ṣé wọ́n lè sọ wá di one Nàìjíríà kí àwọn kan máa jìyà lábẹ́ wọn kẹ́ ẹ sì rò pé inú wọn máa dùn? Can we still remain one with all these behaviours? Ṣáà lè máa reason papọ̀ pẹ̀lú ọwọ́ wọn, ìwà ìjínigbé, terrorism àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? Ṣé eléyìí lè mú ìrẹ́pọ̀ wá láàrin ẹ̀yà Fúlàní àti ẹ̀wọ̀n ọ̀yà yòókù mọ́? Àwa ò sọ̀rọ̀ pínpín, à ń sọ̀rọ̀ restructuring tẹ́lẹ̀, ṣùgbọ́n ṣé ẹ fẹ́ gbọ́ ibi tọ́rọ̀ ń lọ yìí? À á béèrè lọ́wọ́ aráàlú ni o. Are we one? Can we continue to be one? Ṣé àṣà àti ìṣe wa dọ́gba? Àníyé sọ àwọn akóbọnrìn kádàárìn kọ́bẹ̀rìn, àwọn aṣẹ̀mọ́lù, àwọn afẹranjoko olóko tá a gbọ́dọ̀ sọ̀rọ̀ afebipani, abáyàwó ẹni sùn, agbọmọlẹ́yìn ìyá gbé fájá jẹ, ọ̀pọ̀ ọmọlẹ́yìn ìyá ẹ̀. Are we one? Ní ìgbọ́ ìgbàgbọ́ wọn kò láǹfààní tó fẹ́ ṣe fórílẹ̀-èdè Nàìjíríà, kò sì ṣàǹfààní fún wa rí láti 1999 tí democracy ti bẹ̀rẹ̀. Lẹ́yìn superiority náà ni àwa làgbà, àwa la máa pín ìtọ́jú, àwa ni Islam wa náà ni a fẹ́ sàríà, a fẹ́ jihadi, àwọn nǹkan bí ogun tó lè dà lóru. Bàbá wa bọ́ bá kọ wájú sí yín kẹta, Ọlọ́run ti gbéṣẹ́ lé yín lọ́wọ́, Ọlọ́run á dẹ̀ bá ń ṣe. Bọ́ bá kẹ̀yìn sí yín kẹta, bó bá kù ẹ̀yin nìkan kẹ́ ẹ tó èrò ara yín pa. A dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀. Ọ̀rọ̀ ibi tí wọ́n ti máa ṣètò gbogbo kùsà resources wa, bí bàbá ṣe organize, mo ti ṣe nínú ètò kan tí wọ́n gbé ibùdó ológun base tí wọ́n ti máa gba àwọn ológun wọlé sí inú iṣẹ́ ológun. Wọ́n gbé wá sí area Middle Belt, sí mo gbàgbé àdúgbò yẹn, Abakaliki, wọ́n gbé wá sọ́sùn. Ṣé ẹ rí wípé ọwọ́ tí ń bà wọ́n kò ṣùgbọ́n ká má pariwo? A kí yín dáadáa, ẹ kúṣẹ́. Eléyìí tí wọ́n tún ṣe ń sìn bí a ṣe gbọ́ nínú àtẹ̀jáde allegedly, but bá a ṣe gbọ́ pé mínísítà Délé Aláké, solid mineral minister, wọ́n sọ síta pé Èkó yìí náà àti àwọn ibì kọ̀ọ̀kan káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti máa refine àwọn gold refinery plants, àwọn kan tiẹ̀ ti ń bẹ̀rẹ̀ iṣẹ́. Kò yé yín? Gbogbo solid minerals wa tẹ́lẹ̀ nọ́ọ̀tì ni wọ́n ti ń yanjú ẹ̀. Wọ́n bá ti kó bàbẹ̀ ní ẹ ti ń process ẹ̀, gbogbo yẹn ti kó ń bẹ̀ o. Ẹ worú àwọn lithium gangan tí wọ́n ní wọ́n torí ẹ̀ pa àwọn èèyàn kiri inú ìlú. Àṣírí ti tú. Kí lẹ ṣe fún wa? Ṣùgbọ́n àníyé dúpẹ́ lọ́wọ́ yín fẹ́lẹ́ yìí. Tí gbogbo àwọn kinní yìí bá wà káàkiri, tí ì ṣe gbogbo ìṣúra wa orílẹ̀-èdè Nàìjíríà nọ́ọ̀tì nìkan la kó sí, àní pẹ́ bọ̀. Ṣùgbọ́n bá a ṣe ń gbìyànjú ẹ̀ yẹn ni kẹ́ ẹ máa wá ní tẹ́ ẹ fẹ́ ṣe lórí ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí, kẹ́ ẹ sì máa rò lọ́kàn wípé ṣé ọ̀kan náà ni wá? Ọmọ àlè àtọmọ kò ń ṣe nǹkan kan náà, olóńgbò àti kò ṣe nǹkan kan náà. Ajá àti kòkò wọ́n jọra wọn ni wọ́n ń ṣe nǹkan kan náà. Ajá lè gbélé, ìkòkò lè gbélé láì bó lẹ́nu. Akínbẹ̀ ṣe ń wo ìkànnì Jùgbà Master Channel. Ṣeun Agboola lórúkọ tèmi. Are we one? Can we be one? Can we be the same?
kí ni wọ́n lè mú wá fún àǹfààní orílẹ̀-èdè Nàìjíríà nínú ẹ̀yà tí wọ́n gbé ẹ̀sìn lérí àti ìwà ẹlẹ́yàmẹ̀yà. Àwọn Fúlàní là ń sọ. Wọ́n ní Tinubu ń gbógun ti Northern Muslims. Ṣé lóòótọ́ ni? Àbí àwọn terrorist? Kí làwọn tó ń sọ̀rọ̀ yìí gan? Ọjọ́ wo lọ́wọ́ tẹ àwọn sponsors? Ọjọ́ wo lẹ fọwọ́ òfin gbé Gumi? Ìbéèrè aráàlú ni o. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá.